láti bọ̀ tán rí. Sarra ghayrahu ala qadri taqatihi. Sarra ghayrahu ala qadri taqatihi. Gbogbo ẹni tí bá máa tó yàn nínú láyé yóò láti bọ̀ tán rí ni. Bàbá tó bí yín Haruna Ishola ẹ máa yan orin láti fi dùn àwọn èèyàn nínú. Wọ́n kọrin lójú ayé wọn, wọ́n fi dùn àwọn èèyàn nínú. Wáàsí wọ́n fi kọrin, wọ́n bá àwọn olórogún wí, wọ́n bá ìkàyèyàn wí, wọ́n bá àjẹ́ wí, wọ́n bá abínú orí wọ́n bá wí, wọ́n bá jọba wí. Kò sẹ́ni tí wọ́n forí bá wí láyé. Sarra ghayrahu ala qadri taqatihi. Sarra ghayrahu ala qadri taqatihi. Gbogbo ẹni tí wọ́n máa ń dún ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ nínú bó bá ṣe lágbára irú ẹni bẹ́ẹ̀ yóò láti bọ̀ tán rí. Èyí tó parí ẹ̀. Wa man jama'a al-makarima min ghayri qatlin. Jama'a al-makarima min ghayri qatlin. Gbogbo ẹni tó máa láti bọ̀ tán rí láyé. Jama'a al-makarima. Gbogbo ọlá tó kó jọ tọ́ba tún di ẹ̀wò tọ́ba rí tó pa ẹnìkan lẹ́kùn ló fi kọ́ lájọ òní láti bọ̀ tán. Jama'a al-makarima min ghayri qatlin. Torí pé o fẹ́ di champion owó wa ń gbẹ̀mí àwọn èèyàn díẹ̀díẹ̀ òní láti bọ̀ tán. Jama'a al-makarima min ghayri qatlin. Wọ́n á sí ẹ̀kọ́ wọn bá gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ńkọrin láyé lẹ́nu àti fújì ni àtàpàlà ni àti gbogbo yín tẹ́lẹ̀ ńkọrin láyé lẹ́nu tó bá jásí pé lórí kó lè kó ẹ̀yin nìkan lẹ́ ń ba tàwọn èèyàn kéékèèké jẹ́ àwọn ọmọ ẹ̀ ní rọ́mọdé jogun ọ láti yín náà o. Gbogbo ẹ̀dá láyé tó bá kó ọ lájọ wọ́n wá tu òun wá rí kó gbẹ̀mí èèyàn ló fi kó ọ lájọ kó gbàgbé oríire. Jama'a al-makarima min ghayri qatlin. Jama'a al-makarima min ghayri qatlin. Níparí ọ̀rọ̀ mi Alhaji Haruna Ishola Wasiu Haruna Ishola ẹ dìde ẹ lọ ṣọ́ra o ẹ lọ fura o ẹ sì lọ múra o ẹ bó kọ àwọn baba yín jẹ́ baba tó bí yín ò bó kọ baba tiẹ̀ jẹ́ Ọlọ́run wá ṣe ẹ̀yin náà lọ́ọ́ máa gbẹ̀yìn tẹ́yìn ṣe ẹ bó kọ baba yín jẹ́ ẹ lọ tọ́ àwọn ọmọ tí yín náà ká má bó kọ yín jẹ́ o. Gbogbo ọmọ tí inú òbí rẹ̀ ò bá dùn sí tó fi jáde láyé ọmọ náà ní láti bọ̀ tán rí. Òdodo ọ̀rọ̀ tó korò ni àwọn ò dẹ̀ sọ ẹ má gbàgbé ìrànyàn mẹ́ta nínú ayé yín. La tansa thalathata qawmin. Gbogbo àwọn náà ta wà ní má gbàgbé ìrànyàn mẹ́ta nínú ayé rẹ̀. Al-awwalu. Alákọ̀ọ́kọ́. Man farra anka hina nuzuli al-musibati. Alájìdìmọ́lá olókùúta ẹ má jà gbàgbé níjọ́ ta ní challenges níjọ́ ta dánwò dé ẹni tó sá fún wa níjọ́ ta ní problem ẹ má gbàgbé ẹ kọ́kọ́ rẹ̀ kalẹ̀ sínú ìwé ìrántí bó ṣe ń dùn tó ń da gbogbo àwọn tá a wà ń bí ẹjọ́ ta ní òní challenges rí gbogbo àwọn tá a wà ń bí ta lẹni tí ò ní problem rí ẹ má wàá gbàgbé ayé òrí bẹ́ẹ̀ ṣe ń lo yẹn bẹ́ẹ̀ bá ń sùn lásìkò táwa yìí ẹ lajú kan kẹ́ díjú kan ni o ẹni tó sá fún ọ níjọ́ tá a dánwò dé má gbàgbé kọ́kọ́ rẹ̀ sínú ìwé ìrántí èrò wọn ni kó o ṣubú kó o dẹ̀ ṣubú Ọlọ́run padà gbé ẹ ga má wàá gbàgbé wọn torí pé níjọ́ tó bá dáa tán ó padà bọ̀ má wàá gbàgbé wọn o ẹlẹ́ẹ̀kejì. Wa man asbaba alayka tilka al-musibata. Ó sọ̀rọ̀ kan fún wa síbílẹ̀ kan láàrin mi àti àtọ́lọ́ ẹ má gbàgbé ẹ̀dá
tó ṣokùnfà bá dáwọ́ ṣe báyìí. أسباب عليك تلك المصيبة. ẹni tó bá súnmọ́ ni a máa ṣe ni. أسباب عليك تلك المصيبة. ẹni ẹ̀fínú wọn a máa kó bá ni. أسباب عليك تلك المصيبة. òun ṣe mí òun gbà mí lọ́pọ̀ láyé ẹ̀ ṣọ́ra. أسباب عليك تلك المصيبة. أسباب عليك تلك المصيبة. tó ṣokùnfà bẹ́ẹ̀ ṣe ni péyàn ṣe ní problem ẹ má gbàgbé ẹ̀. gbogbo ẹ tó ṣokùnfà bẹ́ẹ̀ dá ṣe ní problem láyé ẹ kọ́kọ́ rẹ̀ sínú ìwé ìrántí ẹ má gbàgbé ẹ̀. ẹlẹ́kẹta. وما واساك حين نزولها. La ilaha illallah. واساك حين نزولها. Alhaji Muslim Haruna Ishola gbogbo ẹ tó dúró tì yín nígbà ṣòro ẹ má gbàgbé ẹ. واساك حين نزولها. gbogbo ẹni bá dúró tì yín nígbà ṣòro ayé gbàgbé ẹ o. واساك حين نزولها. òní burúburú láyé kó má kẹ́nìkan mọ́ ni. ẹni tí ó kàn láà mọ̀ gbogbo ẹni tó bá wá dúró tì wá níjọ́ tá a bá ní problem tó fàyà dìgbé a ètò bá ti ń ṣe ọ ní ìṣe mí ẹ má gbàgbé ẹ. واساك حين نزولها. bàbá yín kọrin kan orin náà mi ò lè má gbọ́ nígbà tẹ́mi náà rí ìpèníjà lórí afẹ́fẹ́ orin yẹn ni mo máa ń gbọ́ jù máa ń gbọ́ orin yẹn dáadáa bàbá yẹn sọ wípé ó ní ohun lọ́sẹ̀ máa fi ń kọ́ èmi ní ohun Kùránì làwọn mọ̀ àmọ́ mo lè sọ Yorùbá àwọn ò sọ dorin wọn ní ilá tó wọ́n rí ilá tó ń bẹ nínú àkùrọ̀ tí mo rí bọ́ bani ó fi wé torí ọ̀dàn tí ò rí nǹkan fi gbéra ẹ̀sàmí ẹ̀kọ́ kárí Olúwa má jẹ́ àrí láburú. ilá tó ń bẹ nínú àkùrọ̀ tí wọ́n rí bá ta ni ó fi wé torí ọ̀dàn tí ò rí nǹkan kan fi gbéra ẹ̀sàmí ẹ̀kọ́ kárí Olúwa má jẹ́ àrí láburú. Má ṣe wálé ní ayé tí ń fẹ́ tọ́ ń padà tún yín mú sí i. Ẹni tó sọ wípé àfohùn yes. ẹlẹ́kùn kìnìún ní kò jẹ́ kó dáadé sọ́ba Olúwa ènìyàn. Ló tọ́kọ́ mọ ẹ̀dá nìyà wí. Ẹni bá ń gbéraga. Ìrẹ̀sílẹ̀ ni lójú Olúwa. ẹni bá wà rẹ̀ sílẹ̀ gan. Ẹni bá ń rẹra ẹ̀ sílẹ̀. Lolúwa ní àgbéga ó ti wà látètè kọ́ ṣe. Ẹ fara balẹ̀ kó má dé lálejò kó má dún bó ti ń dún. Bọ́lọ́gbọ́n bá ń ṣe bí ọlọ́gbọ́n. Ṣé rónì là ń kàyé kó ya fara mọ́ lóòdà ẹnu èwo lẹ ó fi sọ. Pé kí ni wọ́n mi àtẹríba fẹ́ wúrẹ́. láíláí. Èṣù ló ń ṣe mọ́ńkì. àlùkò lálẹ́ ló tẹ́lẹ̀ bá fẹ́ nìkan. Sọ́ba ẹran lóko. Kìnìún ò lè jà. Bẹ́ẹ̀ràn wẹ́wẹ́ ń ta bí elépé. Tó bá tọ̀ yí wọn ká ẹni gbà bẹ́ẹ̀ á kú ni. La ilaha illallah. Wọ́n náà kọ̀ọ̀kan lórí bàbá rẹ̀ kọ̀ọ̀kan lórí bàbá rẹ̀ kọ̀ọ̀kan lórí bàbá rẹ̀. Nínú ẹsẹ̀ méjì tílé ayé fi dúró ayé ti dákọ̀rọ̀ ìkan ló fi dúró. ẹ̀yin lé bí ẹ bá gbé. ìkan yóò kú wọn tó lẹ mọ fẹ́ kẹlẹ ẹ̀yin ìyọmọ Ádámù ẹ̀jẹ̀ káfí ìpínlẹ̀ jayé ọba dálé ayé fún gbogbo ẹ̀dá pátá ayé àkàmàrà tẹnìkan ṣoṣo kọ́ rárá ìwà rere ni kọ́ba fún wa o ẹ̀yin ti fẹ́lẹ̀lẹ̀ orúkọ rere ní káyé sọ wá. ẹ jẹ́ gbọ́dọ̀ tóbi dáadáa. Allahu Akbar. ẹ̀yin náà bẹ́ẹ̀ kọ́ ni bàbá Haruna Ishola ó yá. kì í ṣe entertainment nìkan bàbá ṣe wọ́n tún ṣe education àti youth empowerment orí yẹn ti pọ̀ jù kí ọdún kó máa mú ládàá lọ bá wọn ní sàárè àwọn tó ń ṣe ìlú tó fi ń jẹun àwọn tó ń lù tó fi ń kọ́gbọ́n ara ẹ̀ ni pé oníṣẹ́ ń ṣiṣẹ́ ọ̀lẹ máa sùn ṣe bí ọba
oníṣẹ́ ń ṣiṣẹ́ oníṣẹ́ ń ṣiṣẹ́ ọ̀lẹ máa sùn ṣe bí ọba. òṣìṣẹ́ jí láago 5 àbọ̀ ọ̀lẹ jí láago 12 tí kúkú tá ikú o ta ló máa ṣọ̀rẹ́ ọ̀lẹ. oníṣẹ́ ń ṣiṣẹ́ oníṣẹ́ ń ṣiṣẹ́ ọ̀lẹ máa sùn ṣe bí ọba. ẹ gbọ́ lọ́n tóbi dáadáa. Allahu Akbar. èyí tẹ̀mí wá jù nínú gbogbo orin wọn ẹ̀yin tẹ̀ ń gbérí wà láì dá. àmọ́ yíyá àti ìmọ̀ ẹ̀yin tẹ̀ ń gbérí wà láì dá gbogbo ilẹ̀ ó. bàbá tí àdá wàláyé ti dáràn àbí làárí báwọn ọ̀dàlẹ̀ gbogbo ilẹ̀ ó. ẹ̀yin tẹ́ Orí wa láì dá. àmọ̀ yín o Àmọ̀ yín o. àmọ̀ yín àtún ìmọ̀ ẹ̀yin tẹ́. Orí wa láì dá. Orí ẹ̀ ó wà gẹ́gẹ́. dúró náà ṣé ọmọ Haruna Ishola ni wọ́n ni ẹgbẹ́ microphone fún ó lè kọ 1000 orin Haruna Ishola lórí kọ́ ẹyọ kankan gbọ́ná. Èyí tó bá ètò ìṣẹ̀lẹ̀ Nàìjíríà mú báyìí ni wọ́n sọ ní ayé yóò máa fẹ̀. Wọ́n ní o gba ọ̀nà lọ́dọ̀ bàbá yẹn try bàbá ẹ̀dá kun ẹ̀ fún wa kọ. Ni wọ́n ti sọ̀rọ̀ nípa okun abẹ́lé. Wọ́n ní ayé mà le o. sókun abẹ́lé ti bẹ tipẹ́ ni. Tipẹ́tipẹ́ sà. Kínáwó. Tipẹ́tipẹ́ sà. Ọmọ ẹ̀yà mi níbẹ̀rẹ̀ orin yẹn. Ibi wọn náà ló bẹ kọ́. Ẹ̀yà mi níbẹ̀rẹ̀ orin yẹn. Bẹ́ẹ̀ ni sà. Bẹ́ẹ̀ ni mo sì tún mọ èyí tó sọ pé a bẹ̀rẹ̀ láti fi ẹ dákẹ́ o ẹ má pariwo ẹ dákẹ́ o ẹ má pariwo orin Ìṣọ̀lá bó ti kún fọ́gbọ́n tó ìlú ojúbánirẹ̀ kún fún làákàyè ẹ fetí sílẹ̀ ìkẹrùn wí nílé o ẹ má náwó fún o. ẹ dákẹ́ o ẹ má pariwo pariwo ẹ dákẹ́ o ẹ má pariwo ẹ dákẹ́ o ẹ má pariwo pariwo ẹ dákẹ́ o ẹ má pariwo ẹ dákẹ́ o ẹ má pariwo orin Ìṣọ̀lá bó ti kún fọ́gbọ́n tó ìlú ojúbánirẹ̀ kún fún làákàyè ẹ fetí sílẹ̀ kẹrùn wí nílé ẹ dákẹ́ o ẹ má pariwo. ó tó bá ń ná ó tó ó ṣeun torí pé àwọn èèyàn pé ibẹ̀ kọ́ bàbá wa Abdulgani bàbá yín orúkọ tí yín sì ni bàbá yín jẹ́ títí Abdulgani bàbá ń gà ní àgbà orin bàbá yín mọ̀ pọ̀ wọ́n sì sọ fún mi pé ẹ̀ ń kọ yá tinú orin ẹ̀ kàn yọ̀ǹda báwọn àbúrò yìí ni ṣé ká búrò wa ṣé ká mọ́ máìkì wa ẹ fún wọn máìkì. máikrófóònù yìí o. Hello. Nínú ẹsẹ̀ méjì kí ni ayé ẹ fi dúró ayé ti kẹ́kọ̀ọ́ lọ. ẹ wo ohun bàbá. Ìgbà ló fi dúró. láyìláyì lálá. Nǹkan tó kù gbogbo ẹmọ mọ fẹ́lẹ̀ mọ ẹ̀yin ọmọ Ádámọ̀ yẹ ká fi ẹ̀lẹ́jẹ̀ ayé. ẹja mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ jẹ ayé o. ẹ ṣe. Ilé ayé ń bì mo rí kíní kan dájú àmọ́ ojú fàyà ajá bá ń súnmí. ẹ̀yin máa bá gbé dẹ́gbọ̀n yìí. Omi kan dákọ̀ọ́ dápẹ̀ ẹ máa bú. Àwa làpẹ̀ ìdè bàbá ní bàbá lójú ọpọ́n. Iná ò gbọ́dọ̀ kú omi ò gbọ́dọ̀ jó dànù. Ìrònú di méjì kábomi sẹ́nu fẹ́nà. Omi kànga kọ́ làpẹ̀ rẹ̀ máa ń bu. Àwa làpẹ̀ ìdè bàbá ní bàbá lójú ọpọ́n. Kí a mọ́ sáà ní òtítọ́ omi wẹ́wẹ́ tó bá fojú kan sá. Kí a mọ́ sá ní òtítọ́ ọba ló fẹ́ rìn lọ́lọ́ ẹ̀dùn.